ní tọ́bí bí máa fọlá dúbọ̀ kẹ́hún. Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin. Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin. Ẹni bá sọ́pọ̀ yìí ọdún ní ń torí ó lè jẹ́ kó tó tọ́ wò lọ ti mú jọgbọ́. Bẹ́yà bá sọ́pọ̀ Ádámọ̀ orí nǹkan ṣe ẹ jọ̀wọ́ ẹ má bàjá ẹ má bá wí rárá. Ajẹ́pọ̀ ti yá wèrè àbò ti sá lórí. Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin. Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin. Ó tún lè jẹ́ gbọ́rọ̀ mi tó dẹ̀hùn jọ níṣẹ́ lọ tí lọ nílùú nísàlẹ̀ omi. Ọmọ tó fẹ́ nú ẹ̀gà péré lórí kó lóhùn ọ̀fẹ́ rú ẹ̀ nínú ìran wọn. Ó lè jọ pọ́tà Ádámọ̀ lọ́rọ̀ níṣẹ́. Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin. Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin. Ọmọ tó sọ pé nǹkan bàbá òun kéré àlọ́ba màmá rẹ̀ sùn tó fi lóyún. Ẹ̀sìn bá mi pálí sùnà pé ta ló fi jọ bí ó sì ti Ádámọ̀ sólè kéwò. Báwo ló ṣe fẹ́ rọ́nà nílẹ̀ Sáúdí? Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin. Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin. Ọmọ kẹwò Ádámọ̀ ọpẹ́ ní kádà fọba tó fà bíbó la ìṣàánú wa. Bó bá jà kó tí lè ta lọ́gbẹ̀yìn bàbá tó ti gbẹ̀hùn tó dáta. Kí láyé fẹ́ wí àwọn tí ó dá nǹkan mọ̀ ò bá gbàjọba. Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin. Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin. Ṣẹ̀ṣẹ̀ tún ní bọ́mọ gbẹ̀yìn ẹ̀yà rẹ̀. Ṣẹ̀fẹ̀lẹ̀ wòrà nàbì tọmọ ẹ̀ tún jíṣẹ́. Ìwẹ̀ dání ká pẹ́ gàn ká ṣe lára. Bó bá já sí pọ́rọ̀rùn ká pẹ́ gan omi. Ọpọlọ máa bóbi ṣọ̀tá ìlara. Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin. Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin. Ọlọ́run dákun máa ń pa mòdìrú kíákíá nítorí pọ́wọ́ lọ fáwùjọ wa. Wọ́n pọ̀ níbi ká láyà ká sọ títọ́. Wọn ò dẹni gbá wọn láàyè lórí òdodo. Kò má sẹ́ni tọ́jọ́ àfàlè lórí. Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin. Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin. Ádámọ̀ ẹ ti ṣí ẹ̀ sórí àwọn kíní ẹ̀ àwọn péjì ṣe mẹ́ta. ikú bí bọ́lá ṣàlàrólé. Ṣe ikú bí bọ́lá ìlàrólé. Bọ́tà fẹ́ bọ́tà bá kọ̀ kò jẹun kankan. Ẹni ọlọ́run mi bá yàn ṣàlàṣíwájú tó rẹ̀ ga ó pé kò yìn má dògidì ga. Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin. Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin. Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin. Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin. Ádámọ̀ Ádámọ̀ àlè Ìlọrin.
يسألونك برودكشن. إن آدم كان شيخنا بابا ولا جدي قالوا فاوى. إن آدم كان شيخنا بابا ولا جدي قالوا فاوى. إن آدم كان شيخنا بابا ولا جدي قالوا فاوى. إن آدم كان شيخنا بابا ولا جدي قالوا فاوى. Gbogbo ayé mọ̀ pé onímọ̀ ni bàbá tó lẹ́sìn ni bàbá tó níwà ni. Gbogbo ayé mọ̀ wọ́n pẹ̀lú òdodo ni kọ́lọ́hún kẹ́ bàbá àtàwọn tó bí wọn. Inna Adama kana shaykhana bàbá wa lágége lálùfáà wa. Ẹ̀yin ọmọkọ́mọ tẹ̀ ń sọ̀rọ̀ bàbá pẹ́lẹ́bọ̀ ni bàbá gẹ́gẹ́ bí ẹ ṣe ń pè wọ́n ẹ ò sì bẹ̀rù Ọlọ́run lórí irọ́ wọ̀nyí tẹ̀ ń pamọ́ bàbá ẹ rántí àtúbọ̀tán ẹ̀yin ọmọkọ́mọ. Inna Adama kana shaykhana bàbá wa lágége lálùfáà wa. Lastu aftari fa inna Adama sahibu safa wa sahibul wafa. Kana murtada wa kana muqtada. Ẹni tí ò ní bíbí ni ó máa bú bàbá. Ẹni tí ò ní ìran ni ò ní fẹ́ràn wọn. Àwọn rándanrandan, àwọn ọmọ játijàti, àwọn ọmọ rédèrèdè, àwọn ọmọ pàpàlágì ni ó máa bú bàbá bàbá wa lágége. Inna Adama kana shaykhana bàbá wa lágége lálùfáà wa. Súnmọ́ bí kò gbọ́rọ̀ mi ta ni bàbá ẹ̀yin nínú sílámù yìí kí ni iṣẹ́ tí wọ́n gbé ṣe nínú ìlú tá a wà yìí. Ṣé wọ́n mọ̀ kéwú ni ṣẹ́sì ló tún yé wọn kí ni orí pa wọn nílẹ̀ Yorùbá. Tírà mélòó wọ́n ṣe ẹ̀mú wá kárí. Inna Adama kana shaykhana bàbá wa lágége lálùfáà wa. Ya Rabbi ya Ghaffar, ya Rabbi ya Ghaffar, ighfir li Adama lilori. Ya Rabbi ya Ghaffar, ya Rabbi ya Ghaffar, ighfir li Adama lilori. Ya Rabbi ya Ghaffar, ya Rabbi ya Ghaffar, ighfir li Adama lilori. Ya Rabbi ya Ghaffar, ya Rabbi ya Ghaffar, ighfir li Adama lilori. أبا الحبيب أبا البشير، أبا الحبيب أبا البشير، ارحموا بالمصطفى النبي. يا ربي يا غفار، يا ربي يا غفار، اغفر لي آدم للوري. Foríjì wọn kó tún bá a bọ̀
tún gbà bọ̀ wọ́n láwọn kan fi wọ́n mọ̀nà rí. Ya Rabbi ya Ghaffar, ya Rabbi ya Ghaffar, ìgbìmìrì àdàmàlì lórí. Wọ́lá ẹni kankan ní mímọ́ tó yẹ kóró, wọ́lá ẹni kankan ní mímọ́ tó yẹ kóró, tó jẹ́ pé tẹ́lẹ̀ kò lè dára fi ké, tó jẹ́ pé tẹ́lẹ̀ kò lè dára fi ké. Ya Rabbi ya Ghaffar. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسولنا محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين وعلى المسلمين والمسلمات من أول يوم خلق الله آدم وإلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba gbogbo ìgbà, ọba gbogbo àsìkò, ọba tí ò nírú tí ó sì láfijọ. atọrọ gẹ́gẹ́ fún Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, ẹni tọ́lọ́run bá fi ṣe ẹ̀ṣà tó sì ń jẹ́ òjíṣẹ́ wa, ẹni alápọ̀nlé. Ọlọ́run bá wa kẹ́ Ànábì, kó sì bá wa kẹ́ gbogbo àwọn ẹmẹ̀wà rẹ̀ tá a mọ̀ sí àwọn sahaba al-kiram tí wọ́n já sí pé ẹni àpọ́nlé ni wọ́n sì lo àsìkò àpọ́nlé pẹ̀lú Ànábì wa Muhammad. Olúwa Ọlọ́run dákun bá wa pa wọ́pọ̀ kẹ́ wọn àti gbogbo àwọn mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin. Ọlọ́run bá wa kẹ́ wọn, kọ́lọ́run bá wa ṣíjú àánú wò wọ́n. Níjọ́ Ọlọ́run ti bẹ̀rẹ̀ dídá ayé látòrí Adam títí dásìkò tí àwa náà wà yìí, àyè títí láéláé. Ọlọ́run bá wa kẹ́ gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ti lọ lọ́lá la ilaha illallah Muhammad rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. So àwa ṣàdúrà fún àwọn tí èèyàn ò gbọdọ̀ máa rántí láti ṣàdúrà fún, torí pé ìmọ̀ ṣàdúrà fún wọn ìkẹ́ ni ó máa jẹ́ fún yàn. Maulana Sheikh Adam Abdullahi, Sheikh al-Islam Adam Abdullahi al-Alori, Sheikh al-Alami al-Ifriqi al-Nigeria al-Yorubawi al-Ilori. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa Sheikh Adam. Maulana Sheikhuna Kamaluddin al-Hadabi, Ọlọ́run bá wa kẹ́ wọn. Maulana Sheikhuna Yusuf al-Abwaji, Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Maulana Mustafa Zaglulu Sanusi rahmatullahi ta'ala alayhi, wa Sheikhuna Muhsin Edu, wa Sheikh Abdullatif Yamuni, wa Sheikh Jirjis Akhodo, àti gbogbo àwọn àfáwà. Ọlọ́run bá wa ṣàlékún kẹ́ fún wọn. Bákan náà Maulana Habibullah, Habibur Rahman, Habibul Malayin, Habibul Hidayah, Habibur Rashad, Habibul Hidayah, Habibu Da'wa. Olúwa Ọlọ́run dákun bàbá wa Mudirul Markaz, Ọlọ́run dákun bá wa ṣàlékún ìdẹ̀ra wọn àtàláfíà wọn. Ọlọ́run bá wa ṣíjú àánú bàbá náà. Ọlọ́run dákun ẹ̀mí gígùn tó pé Ọlọ́run bá wa ṣe fún wọn. Gbogbo ẹni bá fẹ́ràn wọn kó bá wa ṣe, bí wọn náà bá ṣe yóò rí bẹ́ẹ̀ fún wọn náà. Laqad ja'akumul ilafi. Bismillahir rahmanir rahim. Laqad ja'akum rasulun min anfusihim azizun 'alaykum bil mu'minina ra'ufur rahim. Falyatawallaw faqul la ilaha illa huwa 'alayhi tawakkaltu wa huwa rabbul 'arshil 'azim. Bismillahir rahmanir rahim. Li'ilafi Quraysh. الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Naam, a rí i pé àkọlé ọ̀rọ̀ wa tá a mú wá yìí yóò máa wà lábẹ́ tafsiru wa, gẹ́gẹ́ bá a ṣe mọ̀ yìí pé Suratu Taha náà ni a fi ń ṣe tafsiru. Tóró láwọn nǹkan tí a fẹ́ mẹ́nu bà ń bẹ̀. A tún wá rí i pé àwọn ọ̀rọ̀ míì náà ń bẹ tó yẹ kó máa jẹyọ, tí ó máa jẹ́ ẹ̀kọ́ nínú Ramadan, táwọn yẹn náà tí ó máa jẹ́ durusun Ramadaniya tàbí ká pè ní darusun Ramadaniyun, tó sì já sí pé lára àwọn ọ̀rọ̀ tó ta kókó tó yẹ kí mùsùlùmí ó máa ń pa rẹ̀
pàápàá ẹ rí i pé àkọlé yẹn ó ń dá lórí àwọn al-isahatu, àwọn aburú tí wọ́n fi orúkọ súnà ṣàkóbá fún Islam, ṣàkóbá fáwa mùsùlùmí. ẹ rí i pé àwọn ọ̀rọ̀ wọ̀nyí à ń fẹ́ kó máa ní àwọn àkọlé tí ó máa jẹ́ mawdu'a, tí ó máa wà bil mawdu'ati. A kàn mẹ́nu bà àyà Qur'anu díẹ̀, a sì lọ sínú tẹ́lẹ̀ máa fi máa pọ̀ ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tó dáa ni lára àwọn àkóbá tí wọ́n fi orúkọ súnà kóbá Islam, tó sì já sí pé n tá ń pè ní súnà nínú Islam náà ní al-Qur'an. bákan náà lára ń tá a fi kóbá wa nínú Islam náà ni pé ẹnu àwọn àfáà kò. ẹ jẹ́ abira wa léèrè yìí pé ìmáàmù Hanbali rahmatullahi ta'ala alayhi àwọn ni wọ́n sọ fún wa pé mani da'a al-ijma'a fa huwa kadhibun. níbi kan wọ́n ní faqad kadhaba, bẹ́ẹ̀ yẹn bá pèpè pé ọ̀rọ̀ kan wà ẹnu àwọn àfáà kò lórí ẹ̀, òpùrọ́ lolúwa rẹ̀. táàmù ẹlẹ́nu àwọn àfáà kò, àwọn àfáà wo lẹ́nu wọn kò? ṣáwọn ni wọ́n lẹ̀sìn Ọlọ́run. nígbà tá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa yìí pé inna Allaha faradal fara'ida, Ọlọ́run fúnra rẹ̀ ti ṣe àwọn ọ̀ranyàn lọ́ranyàn. ó sì ń sọ pé àwọn ọ̀ranyàn wọ̀nyẹn la tudayyi'uha, ẹ má fi wọn rárẹ̀, torí pé ọ̀ranyàn Ọlọ́run ni. wa hadda hududan, ó sì pààlà pé àwọn ẹbí ẹ má débẹ̀. ó pààlà tó sì ń jásí pé la ta'taduha, ẹ gbọ́dọ̀ kọjá àlà tó wá ní ẹ má dé àyín, ẹ gbọ́dọ̀ débẹ̀. ó wá ní wa harrama al-ashyaha, ó sì ṣe àwọn oríṣiríṣi nǹkan ó pè wọ́n léèwọ̀. la tantahikuha, ìntọ́lọ̀ ń bá pè léèwọ̀ yẹn la tantahikuha, ẹ má fa ọgbà ìwọ̀ yẹn ya kẹ́ wá lọ kọ́wọ́ bọ̀, haram ni. ó wá ní wa sakata an ashiyaha rahmatan lakum ghayra nisyanin, Ọlọ́run dákẹ́ níbi àwọn nǹkan oríṣiríṣi rahmatan lakum, tó kàn máa fi ṣàánú yín, ghayra nisyanin, kìí ṣe pé Ọlọ́run gbàgbé ní òfin mẹ́nu bà. àwọn tọ́lọ̀ ń bá wá dákẹ́ ni la tab'athu anha, ẹ má mẹ́nu bà, ẹ má ṣèwádìí lórí wọn. ó ti dákẹ́, ẹ má ṣe ọ̀rọ̀ tá à ń sọ yìí ní ìsìn Ànábì ní ń sọ fún wa. ọ̀rọ̀ yẹn náà sì ń bá Ànábì fúnra rẹ̀ wí pé inna Allaha, torí pé lára àwọn tọ́lọ̀ ń ṣe ọ̀ranyàn fún lọ́ranyàn náà l'Ànábì, lára àwọn tọ́lọ̀ ń ṣe wọ̀léwọ̀ fún náà l'Ànábì, lára àwọn tọ́lọ̀ ń pààlà fún náà l'Ànábì, lára àwọn tọ́lọ̀ ń dákẹ́ fún náà l'Ànábì. ó ní sakata an ashiyaha, ó wá dákẹ́ níbi oríṣiríṣi àwọn nǹkan ẹgbẹ́ rahmatan lakum, ó kàn máa fi wọ́n ṣàánú, ghayra nisyanin, kìí ṣe pé Ọlọ́run gbàgbé ní òfin mẹ́nu bà wọ́n. la tab'athu anha, ẹ má wádìí lórí wọn. thumma tala hadhihi al-aya, lẹ́yìn yẹn l'Ànábì wá mú àyà yìí wá wípé wa ma kana rabbuka nasiyyan, ìgbàgbé ò mú Ọlọ́run tó bá dákẹ́ nǹkan kìí ṣe ó gbàgbé. rahmatan lakum, ó fi ṣàánú yín ni. àdísù Ànábì kan lèyí tẹ́ pé àdísù yìí náà múrújáù ni, tọrọ ẹ̀sìn bá délẹ̀ tá a máa yà ń bẹ̀ pé hadha al-fardu wa hadha al-haram wa hadha hadha al-haddu wa hadha haythu ma sakata Allah, ibi Ọlọ́run ti dákẹ́ rẹ̀. sakata Allah, wa in sakata Allahu an shay'in falazim ala kullin an yaskut. bọ́lọ̀ ń bá dákẹ́ ń bì kan, gbogbo àfáà ló gbọ́dọ̀ dákẹ́ ń bẹ̀. àmọ́ káfà á máa ní ìjìmá, Ọlọ́run gan sọ fún anal Qur'ani yìí pé am lahum shurakahum, ṣáwọn kan bẹ tí wọ́n dàbí Ọlọ́run, shara'u lahum mina ad-dini, tí yẹ pé àwọn yẹn tún ń ṣòfin ẹ̀sìn, ma lam ya'zan bihi Allah, léyìí tọ́lọ́run ò ṣòfin náà. kò sáfàá kan tó ní kápá àti ṣòfin kan nú ẹ̀sìn. ló fi jásí pé tá a bá lọ sọ́dọ̀ àwọn àhímà mẹ́rẹ̀ẹ̀rin,
Abu Hanifa rahmatullahi ta'ala alayhi wọ́n jẹ́ ó yé wa wípé haramun ala man lam ya'rif dalili an yufti bi kalami, èèwọ̀ ni fẹ́nikẹ́ni tí ò mọ ibi tí mo ti rí dájọ́ mi kó wá máa fi bá mi ṣèdájọ́ pé n tí mo bá dá kìí ṣe túláàsì ní kó o bá ń ṣe kíni kó o bá ń fi dájọ́ tó o bá ti mọ bí mo ti rẹ́rìí rẹ̀. Imam Maliki rahmatullahi ta'ala alayhi àwọn dìídì sọ ni pé innama ana basharun ẹ̀dẹ́ èèyàn ni mí ukhtihu wa usibu, èmi a máa sọ̀rọ̀ a máa bọ́ sójú èmi a sì máa yẹgẹrẹ. Fanzuru fi ra'yi, ọ̀rọ̀ tí n bá sọ ẹyẹ làákàyè mi tí mo fi wí ni ẹ̀yin náà ẹ wò ó. Fakullu ma wafaqa al-kitaba wa sunna fakhudhu, èyí tó bá bá Kùránì lọ tó sì bá lánàá Ànábì lọ náà ni ẹ gbà. Fakullu ma lam yuwafiq, èyí tí ó bá ti wá bá mú faturukuhu ẹ sọ́lẹ̀. Hadha Malik. Abu Hanifa náà òun náà wíru ẹ ipe qad ajma'a al-muslimuna ala anna man istabana lahu sunnatun an rasulillah la yahillu lahu an yada'aha li qawli adin. Tó bá ti lè hàn sẹ́nìkan pé ojú ọ̀nà yìí bá Nábì tí mẹ́rin bọ́lọ̀ ti fi ranu kò tún lẹ́tọ̀ọ́ fẹ́nìkan kó wá fi irú ìlànà yẹn lẹ̀ fọ́rọ̀ ẹnìkan. Imam wa Hanbali àwọn ni wọ́n wá fọ́rọ̀ lójú, wọ́n ní la tuqallidni, má sọ ẹ̀sìn rẹ kọ́ mi, wala Malikan, má sọ ẹ̀sìn rẹ kọ́ Maliki, wala Shafi'iyya, má sọ ẹ̀sìn rẹ kọ́ Shafi'i, wala al-Awza'i, má sọ ẹ̀sìn rẹ kọ́ Awza'i, wala Thawri, má sọ ẹ̀sìn rẹ mọ́ Thawri. Khudhu min aydu akhadhu al-hadith, ìwọ náà lọ gbé ọ̀rọ̀ níbi tí wọ́n ti gbé, wádìí ọ̀rọ̀ ibì kan làwọn ti rọ̀rọ̀, ìwọ náà wádìí ọ̀rọ̀ tiẹ̀ mẹ́, má dì mọ́ wọn lẹ́ni à ń dì mọ́ wọn. Àmọ́ ní ìjìmá àwọn wo ni ìjìmá yẹn náà Imam Maliki Abu Hanifa ẹnu wọn ti kò. Níbi kan Abu Ahmad ibn Hanbali radiyallahu ta'ala anhu ó ní la yuqallidanna ahadun minkum dinahu rijalan, ẹnì kankan nù yín ò gbọdọ̀ sọ ẹ̀sìn rẹ̀ kọ́ máwọn èèyàn. Ó láwọn tí wọ́n já sí pé in amanu amana, ibi tí wọ́n bá ti gbà fọ́lọ́ ni wọ́n náà ti gbà fọ́lọ́. Wa in kafaru kafara, ibi tí wọ́n bá ti ṣàìṣe tí wọ́n kọtọ lọ́hùn lẹ̀ ìwọ náà kọtọ lọ́hùn mẹ́. Bó ti ń bá wa lọ lé nínú kọ́lọ̀ kó dákun kó ṣíjú àánú wò wá. Ká mẹ́nu bà al-Qur'ani níwọ̀n bá ká tó bọ́ sínú ọ̀rọ̀. Lára àwọn nǹkan tí wọ́n fowó kọ súnnà ṣàkóbá fún Islam ni mo fẹ́ mẹ́nu bà níwọ̀n bá, kò sì ní pẹ́ torí a máa wo àsìkò pẹ̀lú program wa yìí. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. A rí pé a ti lọ pé Taha súra yìí a ti sọ fún wa pé a máa jẹ́ súratu Taha, a máa jẹ́ súratul Kalimi torí pé ń bẹ̀rẹ̀ lọ́wọ́ bá ti bá Musa sọ̀rọ̀, a sì máa jẹ́ súratu Musa. Wọ́n a máa pè bẹ́ẹ̀ ma anzalna alayka al-Qur'ana litashqa, ọlọ́wọ́ sọ al-Qur'ani kalẹ̀ fún wa Nábì litashqa, nítorí àti fi dáyé láàmú tàbí nítorí àti fi kó wàhálà bá wa Nábì àbí nítorí àti fi kó wàhálà bá àwọn ènìyàn. Illa tadhkiratan liman yakhsha, bí ìṣèpá sọ kalẹ̀ tadhkiratan kó máa jẹ́ ìwé ìrántí liman yakhsha, fẹ́ni tó bá fẹ́ páyà Ọlọ́run. Tanzilan, sísọ̀kalẹ̀ ìwé náà mimman khalaqal arda, ó sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ẹni tó dá sánmà fúnra rẹ̀. Was samawati, ẹni ó dá sánmà àti lẹ́lẹ̀ tó dá lẹ́lẹ̀ àtàwọn sánmà. Al-ula, tí sánmà yẹn náà wá ga tó fúnra rẹ̀ jẹ́ ní gíga. Ar-rahmanu ala al-arshi istawa, Ar-rahmanu Ọlọ́run ọba aláàánú ala al-arshi istawa, òun náà lẹni tí ń ṣọlá lórí gbogbo ń tà ń pè ní ọlá tó sì bá gbogbo ọlá dọ́gba, torí pé ń tà ń pè ní al-arshu ọlá ni. Gbogbo ẹni tí ń bá wá ń bẹ lórí ọlá láyé Ọlọ́run àbá ló ba lórí wọn. Bó ti sọ yí pé kulillahumma malikal mulki tu'til mulka man tasha'u, Ọlọ́run àbá lọ́ba tó jọba lórí ọlá.
òun náà lọ́ba tó jọba lórí ọba tutil mulika man tasha'u àwa máa fi ọlá fẹ́ni òun wa tanzi'ul mulka mimman a sì máa gba ọlá yẹn kó lára ẹni ó bá wùn láti gbà kó lára ẹ̀ ló fi já sí pé ọba yẹn àwa máa ó lè yẹ̀yàn ńlẹ̀ ó lè gbé èèyàn ga àmọ́ báwọn àfa àtitun ni pé ọlọ́wọ́n àbá ó jókòó lórí àga àlẹ́ àràṣì ò gbọ́ tó sì já sí pé tá a bá ní a máa lọ sórí kalimatul arish ó láwọn àtúmọ̀ nínú al-Qur'an al-arish lọ́dọ̀ alárúbáwá a máa túmọ̀ sí àga al-arish a máa túmọ̀ sí ọlá al-arish a máa túmọ̀ sí ìtẹ́ al-arish a máa túmọ̀ sí bùsùn al-arish a máa túmọ̀ sí ìtẹ́ àwọn ẹyẹ al-arish a sì máa túmọ̀ sí ntó ga kódà àjálẹ̀ ó lè tó sí al-arish igi tó ga ó lè sùn sí al-arish so ìyẹn fi hàn pé sánmà fúnra ẹ̀ náà ó lè túmọ̀ sí kíni al-arish tó pé tó bá wà ní al-Qur'an ọlọ́ni wà awha rabbuka ila an-na'li ọlọ́wọ́n àbá rẹ̀ fi màmá oyin bí a ní takhidhi minal jibali buyutan kó mú nínú àwọn òkè kó máa fi ṣe bùgbé wa minash shajari kó mú nínú àwọn agi kó máa fi ṣe bùgbé wa mimma ya'rishuna àtàwọn tó ga náà pé nǹkan ní al-arish nǹkan tó ga tẹ̀gbẹ́ àga mimma yabnuna mina sukufi àwọn àjálẹ̀ kò síbi tó yín ò lè lò nínú gbogbo ẹ̀ àmọ́ ibi tí mo kàn fẹ́ tún bí ni pé ń padà wá bẹ̀ pé ar-Rahmanu ọlọ́wọ́n àbá aláàánú alal arishi istawa òun nìkan náà lẹni tó bá gbogbo ọlá dọ́gba yóò bá dọ́gba láàárọ̀ yóò bá dọ́gba lọ́sàn yóò bá dọ́gba lálẹ́ ẹlòmíì lè lo ọlá láàárọ̀ kó má rí lò lọ́sàn ẹlòmíì lè lo lọ́sàn kó má rí lò lálẹ́ ẹlòmíì lè rí lò lálẹ́ kó má bá dàárọ̀ àmọ́ lọ́hùn yóò máa lò alal arishi istawa yóò máa dọ́gba pẹ̀lú ọlá ní gbogbo ìgbà lẹ́ẹ̀máa bá pẹ̀lú òun lọ́lọ́lá nítorí pé kíni malikal mulki òun lọ́ba tó pọn láti ń fún ẹni lọ́lá tanzi'ul mulka mimman tasha'u tí ó máa gba ọlá kó lọ́rẹ́ ní òun wa tu'izzu man tasha'u a sì máa gbé ẹni tó fún a máa gbé ga sínú ọlá wa tudhillu man tasha'u a sì máa yẹpẹrẹ ẹni tó bá wùn torí pé kíni biyadikal khayri torí pé gbogbo àṣẹ nǹkan yẹn ọwọ́ rẹ̀ ló wà ala kulli shay'in qadir torí pé òun náà lọ́ba tó ní agbára gbogbo nǹkan ló fi sọ pé lahum ma fi samawati wa ma fil ardi ọba táwí náà ló wà ní gbogbo ìkápá ma fi samawati gbogbo tí ń bẹ nínú àwọn sánmà nínú àwọn nǹkan ńláńlá àwọn kàwákìbù àwọn nujumu tí wọ́n ń bẹ àwọn ṣùmùsù wa ma fil ardi òun náà ló ní kápá gbogbo tí ń bẹ nínú lẹ́lẹ́ àtòrí ẹ̀ wa ma baynahuma òun náà lọ́ba tó ní kápá tí ń bẹ láàrin sánmà àti lẹ́lẹ̀ wa ma tahta thari àti tí ń bẹ lábẹ́ lẹ́lẹ̀ kí ló wà lábẹ́ lẹ́lẹ̀ omi ní ń bẹ ń bẹ wa ma tahta thari òkúta ń bẹ ń bẹ wa ma tahta thari àwọn kòkòrò ń bẹ ń bẹ wa ma tahta thari òun náà ní ń pàṣẹ gbogbo wọn wa in tajhari bil qawli bẹ́ẹ̀ bá wá ń sọ̀rọ̀ síta tẹ́ ń pariwo rẹ̀ táyé ń ro pé ń bá ilẹ̀ ń wí fa innahu ya'lamu sirra wa khafi ọba ya'lamu sirra ó máa ń tẹ̀ ń sọ ní jẹ́jẹ́ ní kọ̀rọ̀ wa khafi àtẹ̀yí tẹ́ ẹ tọ́jú tẹ́ ẹ fi hàn síta gbangba torí pé Allahu ọlọ́run àbátáwí yẹn la ilaha illa huwa kò sẹ́nìkan tá a tún lè pè lọ́lọ́run tí ó máa pàṣẹ ayé àtọ̀run kọjá ọba tá a wí yẹn láwùlẹ̀ àsìmá olè òsèlè gbogbo ọkọ tó sì dáa jù láyé ọlọ́run àbá ní ń jẹ́ bẹ́ẹ̀ wà alẹ́ àtàkàdé tó Mùsá ìjẹ́ ìròyìn ànábì Mùsá ti dé bá wa ànábì Muhammad ibẹ̀ yẹn láwa dúró sí tá a fi wọnú ọ̀rọ̀ tá a fẹ́ sọ lọ. àwọn ìdá tafsiri wa dúró mẹ́gbẹ́ alẹ́ àtàkàdé
Musa ìjẹ́ròyìn Musa ìjẹ́wọ́ ànábì ti gbọ́ ó ń fi hàn pé Toha ma anzalna alayka al-Qur'ana litashqa illa tadhkira kó máa jẹ́rántí liman yakhsha ìrántí yẹn yóò bẹ̀rẹ̀ lórí ànábì tó fi dórí àlùmọ̀ rẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ ó ní alẹ́ àtàkà àdìsù Musa lẹ́yìn tó fi hàn pé ọ̀rọ̀ tó fẹ́ sọ fún ànábì yẹn náà àwọn wo ló fẹ́ sọ fún ó fẹ́ sọ fún wa. ibẹ̀ yẹn á wà lọ sórí pé nínú àwọn aburú tí wọ́n fi orúkọ súnà ṣe pé mo ti tú àyà mẹ́ẹ̀ mo ti dúró mo wá fẹ́ mú ẹ̀kọ́ Ramadan sábẹ́ rẹ̀ ká tuntun wá padà lọ wọnú ọ̀rọ̀ ànábì Musa nínú àkóbá èyí tí wọ́n forúkọ súnà ṣe fún Islam pọ̀ o tí ò kéré o lára àkóbá tí wọ́n forúkọ súnà ṣe tí mo kàn fẹ́ sáré mẹ́nubà náà ni ká sọ wípé obìnrin ò lè ṣiṣẹ́ láwùjọ àfi kó sáwà kó dàbí ẹrú tàbí ká sọ yí pé full housewife kò lè dáǹkẹ́ ẹ lọ́wọ́ gbọ́ àwọn tí wọ́n máa ń gbé súnà lórí àwọn kan àdéhùn pé ìyàwó wọn ò lè dáǹkẹ́ níláyé àwọn kan wà bẹ́ẹ̀ bọ́n tá a bá wo alukur'ani kur'ani ò gbà bẹ́ẹ̀ tá a bá lọ sínú súrátù nìsáì ìwọ náà gbé kur'ani rẹ àyà 32 ọlọ́run fúnra rẹ̀ jẹ́ àmọ̀ wípé obìnrin lè ṣiṣẹ́ àìlè ṣiṣẹ́ obìnrin yẹn náà ló dá ìsìláàmù padà sẹ́yìn lónìí tí wọ́n pé ibi tó yẹ kó wà kọ́ ló wà òun náà la bá débi wípé obìnrin ò lè ṣe wáàsí obìnrin ò lè sọ̀rọ̀ láwùjọ àmọ́ tọ́píìkì ibi kọ́ tọ́píìkì ọ̀dọ̀ adégún wà lọ́hùn nítorí mo ti forí rẹ̀ pé bẹ́ẹ̀. alukurani wa ń sọ fún wa pé látàtàmẹ́náwó ìwọ náà ṣí látàtàmẹ́náwó má fadalallahu bihi ba'dakum ala ba'din lirrijali nasibun mimma kasabu walinnisa'i nasibun mimma iktasabna. واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما gbọ́ Kùránì ńbẹ̀ àwọn àfáàgbé wa nù súnà wípé obìnrin ò lè ṣiṣẹ́ Al-Kùránì ń sọ fún wa kóbìnrin lè ṣiṣẹ́ kó lówó kó kọ́lé kó lọ́lá kó jẹ́ pàtàkì láwùjọ ọlọ́ni látàtàmẹ́náwó ẹ má máa rọkàn ẹ̀yin ọkùnrin má máa rọkàn bíi má fadalallahu kí ló ń ṣe ẹ̀. wàlá tàtàmẹ́náwó Kùránì ní ẹ má máa rọkàn má fadalallahu bihi ba'dakum ala ba'din ọlá tọ́lọ́wọ́n bá ṣe fún ọkọ lórí ìyàwó rẹ̀ kí ìyàwó máa nírọ̀kan wípé ọlá yẹn kó jẹ́ tó tàbí kọ́lá ni ó wálẹ̀ wala tatamannaw ma faddala Allahu bihi ba'dakum ala ba'din kí ọkọ náà sì máa ní ìrọ̀kan wípé oore tó lù wá ṣe fún ìyàwó rẹ̀ kó a máa ní ìrètí wípé oore yẹn kò yẹ kó jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ pé láyé lónìí ọkọ ó máa rojọ́ wípé ìyàwó gba kádàrá òun tí ìyàwó bá ti ní lárí díẹ̀ lẹ́ẹ̀mọ̀ ẹ̀rọ kó ń ranù yóò máa rojọ́ wípé ìyàwó òun gba kádàrá òun ó lè ní kádàrá kẹ́nìkan gbà á torí pé ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní mithilu risikika lẹ́dí anta tẹ̀tìlúbuhu mithilu dhillika alladhi yamshi ma'ak wa anta la tudrikuhu mustajilan
fa idha khallawta anhu taba'ak. wọ́n ní mithilu rìsì kíkà àpèjúwe ntọ́ fẹ́ jẹ láyé àti ntọ́ fẹ́ jẹ láyé. wọ́n ní mithilu dhilli alladhi yamshi ma'aka ó ṣe déédéé bòjì tí ń bá ọ rìn káàkiri ni. anta la tudirikuhu mustajila sọwárí ìbòjì rẹ ni ó lè kánjú kó o sáré kó o bá torí pé kí ni idha khallawta anhu taba'aka tó o bá padà lẹ́yìn ìbòjì ni ìbòjì yẹn yóò tẹ̀lé ọ. la tatamannaw ma faddala Allahu bihi ba'dakum ala ba'din ẹ má máa rọ kan orin tọ́lọ́run ṣe fẹ́ nìkan lórí ẹnìkejì bóyá lọ́dọ̀ ọkọ ni lọ́dọ̀ ìyàwó. Kùránì wá ní lirijali nasibun ọkùnrin náà ní ìpín tó fẹ́ lò láyé mimma kitasabu lára iṣẹ́ rẹ̀ tó gbáyé ṣe bóyá ó ṣiṣẹ́ ó gba sálárì bálùkù à ń sọ fún wa yìí pé la tansa nasibaka mina dunya má gbàgbé ìpín rẹ̀ láyé. ó wà ní lirijali nasibun ọkùnrin lẹ́tọ̀ọ́ ó sì lérè mimma kitasabu lórí iṣẹ́ tó ṣe ó entitled sáwọn iṣẹ́ yẹn kóun náà fi gbé nǹkan ṣe láyé rẹ̀. wali nisa'i nasibun bẹ́ẹ̀ làwọn obìnrin náà làwọn náà entitled láti ní ìpín rẹ̀ mimma kitasabna látara iṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ rẹ̀ tó ṣe ó lè fi kọ́lé ó lè fi ra mọ́tò ó lè fi ralẹ̀ ó lè dọ̀gá lẹ́nu iṣẹ́ Kùránì ló wí bẹ́ẹ̀. tàbá ń sọ̀rọ̀ iktisab Ọlọ́run ń sọ̀rọ̀ iṣẹ́ ọwọ́ iṣẹ́ téèyàn máa ṣe. Kùránì gbà pọ́kùnrin lè ṣiṣẹ́ obìnrin lè ṣiṣẹ́ àwọn àfáà súnnà wọ́n lé obìnrin ò lè ṣiṣẹ́. Ọlọ́run ní was'alullaha min fadlihi tó bá yẹ pé ọkọ rí i pé ìyàwó ló lówó tó sì lọ́lá ń di iṣẹ́ rẹ̀ was'alullaha min fadlihi ìwọ náà bẹ Ọlọ́run nínú ọlá rẹ̀ kó dáwọ́ náà lọ́lá má rọ kan tìyàwó rẹ̀ ní kó bọ́lẹ̀. was'alullaha min fadlihi obìnrin náà tí ò bá ní tọkọ mọ̀rọ̀ kan kí tọkọ nì mọ̀ ṣe kéétà rẹ̀ ìwọ náà bẹ Ọlọ́run nínú ọlá rẹ̀ torí pé kí ni. torí pé inna Allaha kana bi kulli shay'in aliman gbogbo nǹkan Ọlọ́run ti mọ̀ bí ó ti rí. ó mọ ọkọ tí ó ní owó ju ìyàwó ó sì mọ ìyàwó tí ó ní owó jọkọ. lára àwọn àkóbá kan tí wọ́n fi súnnà ṣe sí Islam náà ni tó fi wá di pé gbogbo obìnrin ọkọ ẹlòmíì tó bá ti kú lójijì báyìí kó tó rọ́kọ fẹ́ ìyàwó jẹ́ ni wọ́n sì máa fi tí ò yẹ kí wọ́n fi lọ wọ́n máa fi lọ wọn ò tún wá rẹ́ni tí ó fẹ́ lásìkò tọ́mọ rẹ̀ bá pọ̀ òun náà sì níṣẹ́. Kùránì léèyàn lè ṣiṣẹ́ àwọn afa wọn ní kò lè ṣiṣẹ́. ṣẹ́ẹ́rì pákó bá ńlá kan ẹ náà jẹ́ àjọ gbèsè làkàyè ṣẹ́ẹ́rì pé àkóbá ńlá kan tó lágbára ni. ẹlẹ́ẹ̀kejì tí mo wá fẹ́ mẹ́nubà òun náà ní wípé gbogbo bí tí ó yẹ kóbìnrin ti lékún nínú ẹ̀sìn láyé ni wọ́n máa fi súnà dá padà sẹ́yìn. wọ́n máa fi súnà dá padà sẹ́yìn. lápẹẹrẹ bíi sọláàtùl jùmọ̀ bíi ìrun jímọ̀ in táwọn àfáà gbé kalẹ̀ nínú súnà ní wípé la tajibu ala nisa'i pé kèé sọ̀rọ̀ ẹ̀yàn fóbìnrin kó kí jímọ̀. kódà àwọn àfáà gbà yí pé ittafaqa ahlul ilmi bí wọ́n ti wí nù wọ́n lẹ́nu àwọn onímọ̀ kò ala anna salatal jumu'a la tajibu ala nisa pé kèé sọ̀rọ̀ ẹ̀yàn ní kóbìnrin ó kírun jímọ̀. pé wa annahunna yusallina fi buyutihinna dhuhra arba'a pé wọ́n máa fi kírun zúrì nínú ilé wọn tí ó máa jẹ́ rákà mẹ́rin ni. ọ̀rọ̀ àwọn àfáà súnnà ni o. Ibn al-Mundhir rahimahullahu ta'ala fil ijma' nínú tírà tí wọ́n gbé ní al-ijma' lọ́wọ́ nọ́mbà 52 wọ́n gbà wípé wa ajma'u ala wọ́n fẹnu kò wípé ìrun jímọ̀ o kò sí fóbìnrin ìyẹn ni pé ajma'u ala la jumu'a
ala nisa pé kò tiẹ̀ sírun jímọ̀ fóbìnrin ẹnu àwọn àfáà kò wípé kò ṣe kíni bí ìgbà tó jásí pé àwọn ni wọ́n ní Islam ẹ̀rí kọ́ ni wípé ibi báyìí ni bàbá wa lágbájá dúró lé o kèé ṣẹ̀rí o pé Sheikh Kamali ibi tí wọ́n dúró sí rè Sheikh Adama ibi tí wọ́n dúró sí rè Sheikh Guniya ibi tí wọ́n dúró sí rè Sheikh Kunti kèé ṣẹ̀rí o ẹ̀rí ni madha qala Allahu kí l'Ọlọ́hun wí wa madha qala rasuluhu alladhi lam yukhalifu ma qala rabbuhu kí la Nábì wí tí ò yapa ntọ́ba rẹ̀ wí àmọ́ kẹ́nìkan wa máa tó kalẹ̀ pé bàbá wa ní ìsàlẹ̀ kòtò bàbá wa lókè súnà bàbá wa lábẹ́ súnà ibi báyìí ni wọ́n dúró sí kìí ṣẹ̀rí Islam ẹ̀rí Islam kọ́ ní kẹ́nìkan máa sọ yìí pé hadha mawqifu sheikh hadha mawqifu fulan hadha mawqifu fulan ẹ̀rí Islam kọ́ lè yí wọn o pé àwọn bàbá wa lẹ́pẹ́ ibi báyìí ni wọ́n wà àwọn bàbá wa l'Abuja ibi báyìí ni wọ́n dúró sí àwọn bàbá wa ńlọrin ibi báyìí ni wọ́n dúró sí rárá o kìí ṣe ẹ̀rí fún Islam o torí pé tá a bá lọ tá a bá bọ ẹnìkan wọ́n máa sọ yìí pé Sheikh Kamali ọlọ́mọba wa kẹ́ wọn sọ yìí pé ìkúnlẹ̀ ò sí nínú Islam ìwọ wá béèrè pé ẹ̀rí wo ni Sheikh Kamali mú wá ńgbà tí wọ́n sọ bàbá sọ lẹ́nu ni mọ́kìfù bàbá nu ó wá lè fi ṣẹ̀rí fẹ́lòmíì tó lẹ́rìí tó lè mú ẹ̀rí wá tó lè wá Qur'anan aw hadithan kìí ṣẹ̀rí torí àwọn èèyàn máa ń sábà sọ bẹ́ẹ̀ mọ́kìfù ẹnìkan ò lè jẹ́rìí ẹ̀sìn àmọ́ ń tàlù Qur'ani bá mú wá qati'iyyan tó gé hàn bẹ́ẹ̀ yẹn bá takò kò tún so ire lọ́rùn mọ́ lẹ́ni Qur'ani yẹn láwa máa ń takò tá a máa béèrè ẹ̀rí àwọn àgbà kan wọ́n wá sọ pé Ibnul Mandhiri ló wá ń sọ nínú al-Ijma' wípé wa ajma'u ala ẹnu àwọn àfáà kò lórí wípé la jumu'ata 'ala an-nisa kò sí ìrun jímọ̀ fóbìnrin rárá lẹ́ni ẹ wú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa wọ́n yé lọ jímọ̀ o kódà nígbà táwa kéré àmọ́ bàbá wa kẹ́ńlẹ̀ yìí ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn wọ́n lọ mọ́ṣáláṣí jímọ̀ tí wọ́n fi jáde láyé nítorí àwọn àkọ́ìdù kan tí ń jẹ́ àkọ́ìdù fiqhiyya táwọn àfọ onífíkíù dálẹ̀ táwọn sì nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ torí pé àwọn èyí lọ jímọ̀ tóbìnrin bá ti kírun àdánwò tó dé náà nù wọ́n á jókòó ńlé wọn wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n lọ jímọ̀ tán fi kú tírú wọn pọ̀ bẹ́ẹ̀ kódà ńlẹ̀ yìí ẹ wá wẹ̀rí tí wọ́n mú wá pé obìnrin ò lè kí jímọ̀ kò sì lẹ́tọ̀ọ́ kó lọ kí jímọ̀ pé ìrun jímọ̀ yẹn ṣọ́ra yẹn fún òun ni hadithu Tariq ibn Shahabi hadithu yìí radiyallahu anhu ọlọ́mọba wa yọ́nú sí wọn wọ́n ní anna nabiyya sallallahu alayhi wa sallam qala wọ́n lá nàbí sọ wípé ẹ máa gbọ́ o al-jumu'atu haqqun wajibun ala kulli muslimin fi jama'atin ẹ gbọ́ àdìsùn ni al-jumu'a haqqun wajibun ala kulli muslimin fi jama'atin wọ́n lá nàbí sọ wípé jímọ̀ o ìrun jímọ̀ o haqqun wajibun ọmọ mi tó ń pè ní haqqun wajibun haqqul ayn tẹ́ ń pè ní fardu ayni tí o gbọ́dọ̀ yọ ẹnì kankan lẹ̀ ìrun jímọ̀ tẹ́ rí wọn haqqun wajibun ojúlówó ọ̀ranyàn ni yẹ pé kódà ọ̀rọ̀ pé nìkan lè kí ẹnìkan ò ní kíkọ́ haqqun wajibun ala kulli muslimin fún gbogbo ẹni tá a bá pè mùsùlùmí gbogbo ẹni tó bá ṣe kí ni tá a bá pè mùsùlùmí fi jama'atin kó kí i ní jàmá ẹ wá wo ní tán wá fi kú tí ó máa jẹ ẹ pé tẹ bá wọ̀ rẹ
kulli muslimin ọkùnrin àti obìnrin ti wọbẹ̀ nígbà tí ní kulli muslimin ó ti kó ọkùnrin àti tani àtobìnrin dání fi jama'ati ní jama wọn ẹ wá wo addition tó wà wọ lára wọn wá ní illa arba'a àfẹ̀yàn mẹ́rin ní jimá yẹn ò kàn tí èso ọ̀ràn yẹn fún wọn wá ní abudun mamlukun ẹrú kan tó wà lábẹ́ ìgbèkùn awi mura'atun tàbóbìnrin obìnrin ò lẹ́tọ̀ọ́ àti kíjí mọ́ àwọn sọ̀bíyùn tàbọ́mọ kékeré àwọn mẹ̀rídùn tàbá láàárẹ̀ ṣàpètà bá wà dìtì nísìn ẹni tó sàárẹ̀ ó lè má lè lọ jímọ̀ ọmọ kékeré tí wọn àti béèrè ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ ó lè má lè lọ jímọ̀ ẹrú bóyá lọ́dọ̀ ẹni tí ń bẹ lábẹ́ rẹ̀ tí ì bá ṣe mùsùlùmí ó lè má lè lọ àmọ́ obìnrin kí ló ṣe o àdísù yìí àfàwà Abu Dawud ló wá gbà wá àtàfàwà Hakim tí a bá lọ ka àdísì 1067 lọ́dọ̀ wọn Ìmáàmù Nawawi wá dá sàdísì yìí nínú tírà wọn tí wọ́n ń pè ní Al-Majmu' tá a bá lọ ka volume 4 483 volume 4 page 483 tá a bá lọ kà qala an-Nawawi àfọwà Nawawi sọ fún wa yìí pé isnaduhu sahihun àdísù yìí o ìsìnàdù rẹ̀ lálàáfíà o kódà wọ́n tún sọ pé ala sharti shaykhaini lórí májẹ̀mú Bukhari àti Muslim ọ̀nà tí wọ́n máa gbà fojú wà àdísù pé ó dá lọ́dọ̀ àwọn làdísù yẹn bá wá kẹ́lẹ́ mọ̀ pé àwọn àfa tún gbà wọlé. wa qala Ibn Rajab fi Fathil Bari àfọwà Ibn Rajab àwọn wá sọ nù Fathil Bari tá a bá lọ ka volume 5 page 327 àwọn náà ní isnaduhu sahihun wọn ládìsí yẹn ó lálàáfíà. wa qala tá a bá tún ka tírà tá à ń pè ní Irshadul Faqih tí ìkànnì àwọn àfọwà náà tún sọ ń bẹ àwọn náà sọ pé isnaduhu jayyidun mi rò pé o gbọ́n tí mo sọ yìí àwọn náà sọ pé isnaduhu jayyidun nínú Irshadil Faqih tá a bá lọ ka volume 1 page 190 wa sahahu al-Albani Sheikh al-Albani dẹ̀ sahaha rẹ̀ fi Sahihil Jami' wípé túlá obìnrin ò lẹ́tọ̀ọ́ kó kírun jímọ̀ zuri ni ó máa kí wọ́n sọ àdísù ni ládìísù tó bẹ̀rẹ̀ wípé aljum'atu haqqun wajibun ala kulli muslimin fi jama'atin ẹ wá jẹ́ lọ gbọ́ntọ́lọ́ sọ́nù al-Qur'an tabaloka suratul Ahzab aya 35 Quran 33 kanu na ọlọ́ni innal muslimina wal muslimati wal mu'minina wal mu'minati ẹ máa gbọ́ ó láwọn mùsùlùmí lóbìnrin àti lọ́kùnrin mùmíní lóbìnrin àti lọ́kùnrin lọ́kùnrin àti lóbìnrin ṣùgbọ́n àti rí mu'minina wal mu'minati ẹnu mo fẹ́ káwọn èèyàn kọ́ mọ́ mẹ́ẹ̀ẹ́ dání innal muslimina wal muslimati wal mu'minina wal mu'minati múmìnì lóbìnrin àti múmìnà múmìnì lọ́kùnrin àti múmìnà kí ló tún wà ńbẹ̀ walaqanitina walaqanitati ẹnu tí mo fẹ́ lọ pé múmìnina wal mu'minati wájà lọ sínú suratul Jumu'ah nínú ayé ẹlẹ́ẹ̀kẹjọ wá gbọ́ ntọ́lọ́wọ́n bá ń sọ mbẹ́ ó ní ya ayyuhal ladhina amanu tó bá ti lè jásí pé
irun jímọ̀ kìí ṣe ọ̀ranyàn fóbìnrin tọ́lọ́ ń dẹ̀ pé yá ayyuhal ladhina amanu ṣáàwẹ̀ Ramadan wájú ọ̀ranyàn fún gbọ́ pé yá ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam. gbogbo bí Ọlọ́run bá ti ní yá ayyuhal ladhina amanu láyé ó ń bọ́kùnrin àti obìnrin sọ̀rọ̀ ni. Ọlọ́run wá ní yá ayyuhal ladhina amanu mo pè yín tẹ́ ẹ nígbàgbọ́ nínú Ọlọ́run léyìí tí ń súnmọ́ yìí pé mu'minina wal mu'minati idha nudiya lis-salati min yawmil jumu'ah tí wọ́n bá ti pèrún lọ́jọ́ Jímọ̀ ìyẹn ni pé al-mu'minina wal mu'minati gẹ́gẹ́ lọ́jọ́ pé ya ayyuhal ladhina amanu idhkurullaha dhikran kathira ó ń bọ́kùnrin àtobìnrin wí wasabbihuhu bukratan wa asila ó ń bọ́kùnrin àtobìnrin wí ya ayyuhal ladhina amanu ku anfusakum wa ahlikum nara ó ń bọ́kùnrin àtobìnrin wí ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam ń bọ́kùnrin àtobìnrin wí Ọlọ́run wá ń sọ níyà yín pé ya ayyuhal ladhina amanu pé ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ nínú Ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin idha nudiya lis-salati tán bá pèrún lọ́jọ́ Jímọ̀ fas'aw ila dhikrillah ẹ lọ bí ìrántí Ọlọ́run yẹn ẹ lọ bí tẹ́ ẹ ti sin lọ́hùn ó ní wadharul bay'a ẹ fi títà àti rírà alẹ̀ ṣọ́kùnrin nìkan ní ń bá wí ànábì ló wá ń kọ́ àyà Ọlọ́run ọba yìí lẹ̀ ìrun Jímọ̀ tó jásí pé ọ̀ranyàn ni látọ̀dọ̀ Ọlọ́run tó dá ní súúrà ó ní súúrà kódà ó tún ní háyà àwọn àfáà wa sọ pé wọ́n wá yọ obìnrin kúò lábẹ́ fardun ilahiyyun ọ̀ranyàn Ọlọ́run wọ́n wá ní aljum'atu haqqun wajibun ala kulli muslimin fi jama'atin àdísù nìyẹn gbogbo ohun tó tẹ̀lé addition ni àfà torí ìyíhun ló ṣe dédé alukur'an ẹnu àdísù ànábì ń bẹ ní òun náà ní wípé aljum'atu haqqun wajibun ala kulli muslimin fi jama'atin ilá tí ń bẹ lórí ẹ̀yẹ kìí sọ̀rọ̀ ànábì mọ́ torí pé ilá yẹn ti ń takò ọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ̀ fi rán ànábì kí a máa sọ yí pé ìlà àlàhé ìlà kí wọ́n máa sọ pé àyàfi ẹrú kí wọ́n á ní ìlà àrùbà àfàwọn mẹ́rin kan nínú èyí sọ̀rọ̀ yẹn fún abudu mamlukun ẹrú tí ń bẹ lábẹ́ ìjọba ẹnìkan àwìmọ̀ràtún tàbóbìnrin àwòsàbíyún tàbọ́mọdé àwòmẹ̀rídùn tàbálàrẹ̀ bẹ́ẹ̀ làwọn ará dísù kan o tí wọ́n lẹ́nìkan afọ́jú kò sẹ́ni tí ó máa mú lọ mọ́sáàsì o wọ́n lánàá bí sọ sáà ń gbọ́ pé irun o gbọ́dọ̀ mọ́ débẹ̀ ṣe gbọ́. tálù kùránì dẹ̀ ń sọ fún wa yìí pé laysa alal a'ma harajun wala alal maridi harajun wala alal a'ma harajun ìyẹn àgbọ́dọ̀ ìnira ò sí fáfọ́jú ìnira ò sí fárọ báyìí bá ti gbà mọ́ ni mi ìrókò gbọ́ kùránì ló wí wọn ànábì ló wá ń sọ fáfọ́jú wípé lábẹ́ bí tí wọn ló ti wọn tó bá ti ń gbọ́ mọ́ ọwọ́ náà bó ṣe débẹ̀ ni ò lẹ́ni tí ó mú ọ ò lẹ́ni tí ó mú ọ ṣáàdé mọ́sáàsì. Ọlọ́run ní ìdánù díẹ̀ alẹ́ sọ láti mi yẹ ọmọ ìjùmọ̀ tí wọ́n bá pèrún lọ́jọ́ Jímọ̀ fas'aw ila dhikrillah ẹ lọ bí ìrántí Ọlọ́run dharul bay'a ẹ fi títà àti rírà alẹ̀ dhalikum khairul lakum ìyín ló wá lóore fún yín jù sórí yẹn ò kan obìnrin kódà aláàárẹ̀ táyé bá gbà láti lọ tó bá rí i pé dhalikum khairul lakum ìṣe bẹ́ẹ̀ yẹn ló lóore fún yín àwọn àfáà yìí wá dá wàhálà lẹ̀ wọ́n wá ń lò wípé buyutahunna khairul lahunna
kán kírun lé wọn ló lóore fún wọn ṣé èyí tọ́lọ́run ló lóore yìí ló lóore ju àbí èyí tẹ̀ ń wí tọ́lọ́run bá ń sọ náà Al-Qur'an ni pé dhalikum khayrun lakum in kuntum ta'lamun tó bá jásí pé ẹ bá mọ̀ ni ìyẹn fi hàn pé aláìmọ̀kan ni yín lẹ́ẹ̀ṣẹ̀ róore ń bẹ̀ obìnrin tí ò bá róore nù ń jímọ̀ aláìmọ̀kan lọ́lọ́run pé àtọkùnrin náà lẹ́ni ulufun kódà malayin minan nisa millions of women ni wọ́n yẹ kírun jímọ̀ àmọ́ ẹ̀ ń lọ Mákà millions of women ni wọ́n fi nǹkan yìí ṣàkóbá fún tí wọ́n yẹ kírun jímọ̀ ẹ wá wáyé Al-Qur'an ó ní ìdánù dhalikum khayrun lakum ìyíhun gangan níbẹ̀ yẹn lóore yín wà àwọn wá rọ àdìsí yìí pé látàmúnàwó ìmọ̀ àláì masajidallah àdìsí nìyín o ẹ má kọ̀ fóbìnrin tí ń jẹ́rú Ọlọ́run kó má lọ mọ́sáàsì o làwọn àfáàbá tún háàdì pé wa buyutahunna khayrun lahunna kódà mo ní ìwé ń yà yín tó ń jẹ́ ìwé tí wọ́n ṣe ní Jamiatil Islamiyya Al-Madinatil Munawwara tíwé yẹn ń sọ fún wa pé àdìsù yẹn àgbélẹ̀rọ ni máa ń yẹ̀wò òun náà rí Majallatul Jamia àwọn tí wọ́n ti lọ Jamia láyé àtijọ́ ni wọ́n ní ilé orí Majallatul Jamia Al-Islamiyya bil Madinati Al-Munawwara eléyìí sì ti pẹ́ ṣé o ti rí 1404 láti 1404 al-Hijri ńgbà ọ̀rọ̀ bá padà débẹ̀ torí ń jọ mọ sọ àfáàfọ́ Ọlọ́run ṣọ́ fẹ́ máa wà rọ́ fún gbà náà Ọlọ́run ní kó padà dákẹ́ lérí ẹ̀. Al-Qur'ani sọ pé dhalikum kọ́ lọ jímọ̀ nì khayrun lakum níbẹ̀ lóore ń bẹ fẹ̀yìntẹ́ nígbàgbọ́ nu Ọlọ́run in kuntum ta'lamuna tẹ́ ẹ bá mọ̀ ni àmọ́ lẹ́ni wọ́n wá ń sọ fáwọn èèyàn yìí pé buyutahunna khayrun lahunna léyìí tí ń jẹ́ ziyadatun alal hadith addition on hadith tí èyí ṣe pé ìta nàbí wí lọ́wọ́ Bukhari látòkè délẹ̀ la tamna'u àti Muslim ó lè rí buyutahunna khayrun lahunna ó máa rí inú àwọn súnánù ni intori inú Bukhari ni pé àti Muslim la tamna'u imahallahi masajidallah ẹ gbọ́dọ̀ kọ̀ fáwọn obìnrin kan má kírun èyí ṣe tí Bukhari ò fi kún pé buyutahunna khayrun lahunna torí pa addition ni kódà níbi kan Imam Bukhari sọ yìí pé ó ní kódà tí ìyàwó yín bá gbà yànda kóun fẹ́ lọ mọ́ṣáláṣí lọ́gànjọ́ òru ẹ gbọ́dọ̀ kọ̀ fún torí pé Ọlọ́run ló ní fi buyutin adhina Allahu an turfa'a ilé kan ni Ọlọ́run ló ní kí wọ́n kọ́ wa yuskara fi yasmuhu kí wọ́n sì máa dárúkọ Ọlọ́run ọba ń bẹ̀. lójú ayé ànábì Muhammad sallam ẹ bá wa bí àwọn àfáà wa léèrè ṣé obìnrin yẹn kí jímọ̀ lẹ́yìn ànábì ẹ bá wa bí wọ́n léèrè ṣé obìnrin kì í kí jímọ̀ lẹ́yìn ànábì tó wá jásí pé ńgbà tá ànábì ò sí láyé mọ́ ni wọ́n wá rí oore nínú kóbìnrin mọ́ kí jímọ̀ ṣé lójú ayé ànábì obìnrin èé kírun mọ́ṣáláṣí ni ìyí tí wọ́n sì máa mú dání pé ikhtilatu rijal bin nisa wípé ìfararọpọ̀ ọkùnrin àtobìnrin ni wọ́n máa ní wọ́n ń sá fún tó sì jásí pé lọ́wọ́ Bukhari dáadáa láyé ànábì ọkùnrin àtobìnrin á máa ṣàlùwà lápapọ̀ nínú akéré kan náà wọ́n á máa ṣàlùwà lá kódà tá nàbí bá fẹ́ kírun fáwọn sahaba kama fil Bukhari yastafu rijala awwalan yóò tó àwọn ọkùnrin síwájú báyìí thumma sibyan lẹ́yìn yẹn yóò wá tó àwọn ọmọ kéékèèké tẹ̀lé wọn thumma nisaa lẹ́yìn yẹn yóò tó obìnrin tẹ̀lé wọn thumma yaqul yóò wá máa sọ fún wọn yìí pé khayru sufufi lirrijali awwaluha wa sharruha akhiruha èyí tó lóore nínú sáfù ọkùnrin náà lèyí tó tò síwájú yìí o èyí tó sì burú ni kó wá lóun ó lọ tò sẹ́yìn lọ́dọ̀ àwọn obìnrin lọ́hùn
yóò sì máa ní wa khairu sufufi linnisa'i akhiruha èyí tó lóore nínú sáfù obìnrin ni kó tò lẹ́yìn bí àtọ́ sí wa sharruha awwaluha èyí tó burú ni kó wá lóun fẹ́ lọ́ọ́ tò síwájú. nínú àdìsù kan ó ní akhiruhunna haythu akharahunna Allah ẹ̀yìn ibi tọ́lọ́run fi wọ́n sí yẹn náà ni ẹ máa fi wọ́n sí. lójú ayé ànábì bó ti rí nu, lójú ayé Abubakar bó ti rí nu, lójú ayé Umaru bó ti rí nu. níbo láti wá rí buyutahunna khairun lahunna àwọn èyí ń àgbélẹ̀rọ ni addition ọmọ àdìsí ni. ibi àwa ń lọ náà ni wípé ọlọ́run wá ń sọ nípa sọ̀látùl jùmọ̀ yìí wípé idha nudiya lis-salati min yawmil jumu'ah nígbà tí wọ́n bá pè ìrun lọ́jọ́ jímọ̀ fas'aw ila dhikrillahi ẹ tètè lọ ẹ má fara ẹ má jáfara ẹ lọ bí ìrántí ọlọ́run wa dharul bay'i ẹ fi títà àti rírà lẹ̀ dhalikum khairun lakum kẹlọ kẹfi títà rírà lẹ̀ kẹlọ jímọ̀ yẹn dhalikum khairun lakum ibi ọlọ́run àbá fòrè sí fún yín nu in kuntum ta'lamun tó bá pẹ́ ẹ bá mẹ́ni fa idha qudiyatis salatu nígbà ẹ bá wá kírun yẹn tán fantashiru fil ardi ẹ wá bọ́ta ẹ fọ́nká sórílẹ̀ ẹ jáde sórílẹ̀ ayé wabtaghu min fadlillahi ẹ tún lọ wá jíjẹ àti mímu lọ tí ń jẹ́ èlé ọlọ́run lórí ń tà wá ṣe láyé èlé lè yíhun àti ṣẹ̀sìn. wadhkurullaha kathira ẹ wá máa rántí ọlọ́run ẹ jẹ́ kí rántí ọlọ́run abó pọ̀ lọ́kàn yín la'allakum tuflihun kẹ́lẹ̀ máa rí èrè bẹ́ẹ̀ bá ń tà ẹ máa rántí ọlọ́run ẹ bá ń rà ẹ máa rántí ọlọ́run ẹ má gbàgbé ọlọ́run níbi rírà àti títà yín. ọlọ́ni idha ra'aw tijaratan tí wọ́n bá wá rí nǹkan òwò kan aw lahawan tàbí nǹkan eré kan infadu ilayha wọn yà lọ bẹ̀ watarakuka qa'iman wọn wàá fi wọ́n nìkan lẹ̀ ó máa dá ọ̀rọ̀ sọ kul ma inda Allahi khairun sọ fún wọn pé tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ó lóore ju ibi tí wọ́n yà sí yẹn lọ ó lóore ju eré àti nǹkan òwò yẹn lọ wallahu khairun rasikin torí pé Ọlọ́run àbá lọ́ba tó dáa jù níbi ẹni tí máa ń ṣe jíjẹ mímu fún yàn. ẹ wá dákun torí Ọlọ́run sọ yá ayyuhal ladhina amanu kódà irun jímẹ̀rẹ́ o tó jásí pé ọ̀ràn yẹn ní látọ̀dọ̀ Ọlọ́run ẹ wá gbọ́n táwọn àfa wa sọ lórí salatul Eid èyí tí èyí ṣọ̀ràn yẹn wọ́n wá gbà yí pé a ní Ummu Atiyya radiyallahu anha wọ́n lọ ìyẹn wá sọ fún wa pé amarana Rasulullahi sallallahu alayhi wa sallam an nakhruja Ànábì pa wá láṣẹ pé gbogbo àwọn obìnrin ní ká jáde ó wá ní fatakhurujul huyyad kódà èyí tí ń bá ń ṣe nǹkan oṣù kó jáde léyìí tí èyí ṣọ̀ràn yàn wọ́n wá lóbìnrin gbọ́dọ̀ jáde fún yìí wal awatik kódà wọ́n gbà wípé ọlọ́mọge àti zawatu al-khudur àwọn tí wọ́n ti darúgbó àtọmọge gbogbo wọn ní ká kó jáde lọ léyìí tí èyí ṣọ̀ràn yàn èyí tó wá jọ̀ràn yàn wọ́n ní la tajibu ala nisa wọ́n là nẹ́bi ní fayashadna shama'atal muslimin káwọn náà lọ́ọ́ fojú gan ní àwọn mùsùlùmí ọmọ ìyá wọn wa da'awatahum kí wọ́n jìjọ lọ́ọ́ bá Ọlọ́run sọ̀rọ̀ wa ammal huyyad ṣé wàá rà wọn tí wọ́n ń ṣe nǹkan oṣù ni fayashadna jama'atal muslimina wa da'awatahum káwọn kan wàá wòran ni wa ya'tazilna musalla kàn fi ibi tá a ti ń kírun lẹ̀ kàn máa wo àwọn mùsùlùmí ọmọ ìyá wọn àmọ́ tarúgbó àtàbílẹ̀kọ àtọlọ gbogbo wọn ni ká kó jáde léyìí tí èso ọ̀ràn yẹn àmọ́ lọ́jọ́ Jímọ̀ ká má kó wọn jáde léyìí tí ń jẹ́ ọ̀ràn yẹn lọ́dọ̀ Ọlọ́run. Rawahul Bukhari wa Muslim àmọ́ láfùsù tá a mú wáyé láfùsù Bukhari ni
àmọ́ àwọn méjèèjì ni wọ́n ṣe kíni ni wọ́n jọ gbà wá ẹ̀yin náà ẹ jẹ́ àjọ gbé sí làákàyè o ọlọ́run bá ń pè nǹkan lọ́rọ̀ yàn tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni tó bá yẹ pé yá àyù alladhina amanu ni gbogbo tó bá ti ní amanu ọkùnrin nìkan ni ó máa ṣiṣẹ́ fún kódà àwẹ̀ ò ní ṣiṣẹ́ fóbìnrin kódà yá àyù alladhina amanu idha qumtum ila salati kò ní ṣiṣẹ́ fóbìnrin àwọn àfa ń kọwọ́ bọ Islam wọ́n máa sọ pé ìjìmá wọ́n wà ní ọba ìlú àgàtà ibi báyìí ni wọ́n dúró ọba ìlú agbérin ibi báyìí ni wọ́n dúró àwọn àfa lókè erin ibi báyìí ni wọ́n dúró gbọ́dọ̀ dúró sí tọ́lọ́wọ́n bá dúró ń bẹ̀ ìdúró wọn ò dáa ìkànnì o lára àkóbá tí wọ́n ṣe fún Islam lára àkóbá míì tí wọ́n ṣe fún Islam náà ni wípé ẹni tí ń ṣe nǹkan oṣù ò lè gbààwẹ̀ kò rí bẹ́ẹ̀ àmọ́ ó dọjọ́ Sunday kódà yín mú ẹ̀rí búnú tẹ́míà tó jáfa àtẹ́ nílé takò wá a sì mal Kùránì wá lára àkóbá tí wọ́n ṣe sínú Islam lórúkọ súnà náà ni wípé obìnrin al-aidu tó ń ṣe nǹkan oṣù ò lè ṣe kí ni wọ́n ní kò lè gba àwẹ̀ ó lè gba àwẹ̀ tàbí kò lè gba àwẹ̀ pàdé mi lọ́jọ́ Sunday kì í ṣe eléyìí ṣe àwọn ẹ̀rí tí àjò wa máa mú tọ́bọ̀ntọ́bọ̀ rárá o kì í ṣẹ̀rí ẹ̀rí pé tírú Kutubi bá jáde yóò tẹ̀ lórí ẹ̀rí o kì í ṣọ̀rọ̀ ẹ̀rí o ní 16 minutes o èyí tí wọ́n ń jáde pẹ̀lú bàbá jákèmálù kódà igi ó jalè lómi lórí ni àkóbá kan la ṣàlàyé Ọlọ́run ń sọ̀rọ̀ ṣànàbí ó wí nǹkan mi lára àkóbá tí wọ́n ṣe sínú Islam lórúkọ súnà náà ni wípé al-mar'atu al-ahidu la tasumu pé obìnrin tí ń ṣe nǹkan oṣù kò lè gba àwẹ̀ lára àkóbá tí wọ́n ṣe sínú Islam kódà bó bá lágbára rẹ̀ àwọn àjọ fún àdìsù ni ó mọ̀ pé kìí ṣètúmọ̀ rẹ̀ àwọn àáfàá ni wọ́n dàrú látara tí wọ́n gbélé wọn lọ́wọ́ sóbìnrin tí ń ṣe nǹkan oṣù ṣó lè gba àwẹ̀ tàbí kò lè gba àwẹ̀ tí ó dọjọ́ Sunday ó mẹ́rin pé àwọn àáfàá ti kó bá Islam obìnrin tí ń ṣe nǹkan oṣù aláàárẹ̀ lòun náà kì í ṣe gbogbo wọn ló láàárẹ̀ àmẹ́yìn wòye sọ̀rọ̀ alẹ́ ọ̀rọ̀ ọjọ́ sọmọ pé ẹlòmíì ò ní ṣe sùúrù yóò ṣàárẹ̀ bẹ́ẹ̀ ta ni umirina numaru bi qada'i sawm wala yumaru bi qada'i salat àdìsí ẹnu ṣàpẹ́ eléyìí sọ̀rọ̀ kàfàrà eléyìí sọ̀rọ̀ pé kò sí kàfàrà àníṣe al-mar'atul ahid obìnrin tó ń ṣe nǹkan oṣù ṣó lẹ́tọ̀ọ́ kó gba rọmọdọ́nù tàbí kò lẹ́tọ̀ọ́ lára àkóbá tí wọ́n ṣe sí Islam ni pé àwọn obìnrin yẹn wá ń jẹ gbèsè àwẹ̀ lónìí wọ́n rí gbà padà tí wọ́n fi jáde láyé ẹlòmíì ó jẹ méje ẹni Islam ò dùn mọ́ lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn àfáà súnà dẹ́gbà yìí pé obìnrin lè lògùn tí ó sì sí nǹkan oṣù rẹ̀ kó gbà rẹ̀ ó wà nú àwọn fàtúwà wọn ó wà nú àwọn fàtáwà àwọn àfáà súnà pé obìnrin lè lo àwọn tébúlẹ̀tì tí máa ń sí nǹkan oṣù kó fi gbà wẹ̀ pé Ọlọ́run ó gbà wẹ̀ rẹ̀ àmọ́ inshallah engineer níbí ni a fi àdúgbò náà kọ́ ni àdàgbé ètò rọ̀ sí ní alẹ́ ìdí ọjọ́ Sunday tá a tún mú àkóbá mi tí wọ́n ń forúkọ súnà ṣe fún Islam tó dẹ̀ ń dá àwọn obìnrin padà sẹ́yìn tí wọ́n lẹ́sìn àwọn ní làákàyè wọn ò pé wọ́n ní nùkùsọ́ọ̀nù àkìlí wà nùkùsọ́ọ̀nù díìnì pé ẹ̀sìn wọn wà láàbọ̀ ẹ̀sìn wọn ò pé tọ́kẹ́ mi ò tí ì ṣàlàyé ọ̀rọ̀ tẹ́lẹ̀ mi ó bọ́ ọ́ta inú mi ó dùn sí ìmáàmù El-Kutubi tó dáwọn àfọ̀hún 16 minutes inú. alhamdulilayi nísìnyí ọ̀rọ̀ mìíràjù tí ó ti pòórá ó ti dàbí iṣó Kutubi sì ṣe 16 minutes kó tó sálọ
tó láwọn ń padà bọ̀ wá bá Al-Mubaraku tó lóhun náà ló sọ pé káwọn èèyàn jáde tà Al-Mubaraku. ṣé obìnrin tí ń ṣe nǹkan oṣù lè gbà àbí kò lè gbà wẹ̀ ìwọ jẹ́ kémi kú kó o tó sinmi torí pé tó o bá bọ́ ta yóò padà dẹ̀tẹ́ ọlọ́run o subhanallah wa bihamdihi subhanallah wa bihamdihi subhanallah subhanallah wa bihamdihi subhanallah kalimatani khafifatani ala lisani ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أدرى بابا مدير المركز اللهم يا من شفيت أيوب وكشفت دور يعقوب اشف كل مريض يتألم ولا يتكلم اللهم إنا نسألك الشفاء لكل روح نيست عن النوم بسبب المرض ربي أري ثم هون ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير اللهم يا من شفيت أيوب وكشفت ضر يعقوب اشف كل مريض يتألم ولا يتكلم اللهم إنا نسألك الشفاء لكل روح نيست عن النوم بسبب المرض ربي أري ثم هون ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير اللهم يا من شفيت أيوب وكشفت ضر يعقوب اشف كل مريض يتألم ولا يتكلم اللهم إنا نسألك الشفاء لكل روح نيست عن النوم بسبب المرض ربي أري ثم أوين ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير حق فاتحك لإلافك إن أتيناك لقد جاءكم ولم باجوما لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتاهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك ونار إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ولا حول ولا قوة إلا بالله àwọn àṣebáyé aṣàdúrà fún gbogbo àwọn bàbá wa tí wọ́n jẹ́ bàbá àlùbáríkà kódà bàbá wa adégbìtẹ́ bàbá wa albashir nílùú Òṣogbo ọlọ́mbà mi ṣíjú àánú wò wọ́n bàbá wa tí wọ́n jẹ́ chief imam fún gbogbo àtà ọjà estate táwọn náà sì tún jẹ́ àwọn náà ní bàbá wa tí wọ́n jẹ́ alákòóso bẹ̀ tá a lè pè ní baálẹ̀ tàbí nǹkan níbẹ̀ ọlọ́mbà àjẹ́ kí bàbá náà gùn lẹ́mí kán sì pẹ́ fún wa dáadáa bàbá wa albashir adégbọ́lá ọlọ́mbà mi ṣíjú àánú wò bàbá náà má jọ wọn ráre láéláé ọlọ́run dákun má jọ wọn ráre bàbá náà wọ́n máa dá ṣiṣẹ́ ọlọ́run ní kọ̀rọ̀ ọlọ́run dákun bá mi dá ṣiṣẹ́ wọn ní kọ̀rọ̀ bá ń dá sọ̀rọ̀ wọn ní gbangba má dá wọn dára wọn gbà kankan bí akila ilaha illallah torí wọ́n bá wa dá sí ọ̀rọ̀ dátà wa lọ́nà tó dáa púpọ̀ olúwa ọlọ́run dákun dátà ò ní tán nú ayé wọn oore ò ní tán nú ayé wọn ìmọ́lẹ̀ ò ní tán nú ayé wọn lọ́la la ilaha illallah níjọ́ mi bẹ́ẹ̀ lómi bá ń rí mi tí mo bá ń dárúkọ ẹlòmíì mi ò gbowó lọ́wọ́ ẹlòmíì rí o mo kàn ń ṣàdúrà náà ni o ọlọ́run bá mi ṣíjú àánú wa o bàbá wa Abdulhakeem Morade ọba mi ṣíjú àánú o bàbá wa Ibrahim Badejo bá mi ṣe dáadáa fún wọn bàbá wa Alade Bakari ọlọ́run bá mi ṣíjú àánú o afọ mi Abubakar Jamaluddin àti ọmọ ìyá mi Sa'idu Kakawa ọlọ́run má jẹ́ ó dàrú fún wọn kárí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam afọ àwa gbogbo yín la ṣàdúrà fún inshallah ta'ala níṣẹ́ aláìmọ̀ ṣe ojú òpó lẹ̀ títí di aago mọ́kànlá táago mọ́kànlá bá sì ti tó bá ti lù á ti ojú òpó pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run so kò ní dàbí pé àwọn ń dàbí asọ̀rọ̀ mọ́ gbèsè ni so pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run àwa tí a bá fẹ́ pè wọlé ní àárín ìṣẹ́jú díẹ̀ tí ó sì ní mẹ́jọ dání tí ó sì ní pẹ́ tí a bá fẹ́ dá sí ètò yìí olúwa ọlọ́run dákun ṣíjú àánú wa lábẹ́ pàǹṣẹ yẹn náà mo ṣàdúrà fún wa àfa wa wúrà kẹ́bì ọlọ́run bá mi ṣíjú àánú wọ̀nyí o Oyèbọ́lá Abdulaziz ọ̀rọ̀ yìí ò ní dàrú Muyideen Alimi ọ̀rọ̀ yìí ó máa lo òkè sí lọ́la la ilaha illallah
lọ́la agbára ọlọ́run kọ́lọ́mbà aṣíjú àánú wọ̀ wá so adúpẹ́ lọ́dọ̀ àfa wa tó sọ pé man anta bayna Abdulhakim al-Kutubi fil ilmi al-Mubarak al-Ja'id al-Murakkab ibnu Khabib mudir al-Markaz àfa yìí ń tún sọ sì gbọ́dọ̀ bú ẹ̀fílẹ̀ torí pé nahnu fi Ramadan ò sì ẹtì blọọkù àríbó ni Ramadan gba ó ní man anta bayna Abdulhakim tani wọ́ láàrin Abdulhakim al-Kutubi fil ilmi níbi bímọ al-Mubarak al-Jahil Mubarak aláìmọ̀kan al-Murakkab táìmọ̀kan rẹ̀ tún gbọ́ ọmọpọ̀n ibnu Khabib mudir al-Markaz ó tún wá mú orúkọ ni ó pè ní Khabib ó pè ní tí ò da so Habibu tó wá pè yẹn náà ni bàbá rẹ̀ ó máa jẹ́ láyé àti lálùkìyámà tó fi pé mudir al-Markaz yẹn torí pé Habib ni kìí ṣe Khabib bàbá rẹ̀ ó jẹ́ Habibu láyé torí pé man asaha fa alayha aburú ló ṣe àmọ́ Ọlọ́run bá wa dárí jẹ so Ọlọ́run bá aṣíjú àánú wò salamu alaikum èébú yìí náà ni salamu alaikum naam ta ló ń bá wa sọ̀rọ̀ láti bọ̀ bàbá láti bọ̀ nìyẹn bàbá mi masha Allah bismillah masha Allah Allahumma amin àtẹ̀yìn àti gbogbo wa alhamdulillah alhamdulillah sẹ́rí sáàsì máa ń dùn naam Kutubi pé wọ́n sì béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ lẹ́nu àti sẹ́gun ìta mo ń gbọ́ yín bàbá wọ́n sì béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ lẹ́nu níbi fún ẹ̀ṣẹ̀ lápàdà ẹ̀sìn wọn bẹ́ẹ̀ nínú naam lórílẹ̀ ní ayọ́ màtẹ̀. naam wọ́n ní jẹ́ ìrìnlẹ̀ fẹ́ kírísítẹ́nì. naam láti máa ṣe fún ìjẹ́ mùsùlùmí ọkùnrin fẹ́ kírísítẹ́nì lọ́dọ̀ rẹ̀. naam ó lórí bẹ́ẹ̀ naam ó ní àmọ́ ó máa sọ àwọn ẹni tó wà bẹ́ẹ̀ tó ó lè fẹ́. obìnrin wa ní jẹ́ àwọn obìnrin wọn lè fẹ́ ìjẹ́ obìnrin lè fẹ́ kírísítẹ́nì ó ní àwọn obìnrin àpọ̀. ibi Hello? mo wà pẹ̀lú yín bàbá a ní tẹ̀rí ó nítorí pé ó ṣeé ṣe fún wọn láti fa ọmọbìnrin yẹn wọ inú ẹ̀sìn wọn naam ìṣẹ́ náà sì tẹ́lẹ̀. naam látòkè tí ó wá ní fún wọn wípé àwa ti máa ń díje wọn àti àbọ̀bá tí mo fa àfáà mi gbogbo ibi tẹ́ ń lọ yìí jìnnà gbogbo ibi tẹ́ ń lọ yìí jìnnà nígbà tí wọ́n bi àfáà léèrè yìí pé ṣé ànábì Ìsá tí yóò bá padà wá yóò wá lánàbí ọlọ́run wò ní járáǹgì rẹ̀ yóò wá lánàbí ọlọ́run eléyìí tẹ́ tún sọ yìí. ó bàbá ọlọ́run ẹ jẹ́ àgbàgbé ọlọ́run aṣáájú jazakumullahu khairan ọlọ́run ní járáǹgì rẹ̀ salamu alaikum salamu alaikum salamu alaikum ọlọ́run bàbá salamu alaikum náà ó dàgbé látọ̀dọ̀ yín ni o salamu alaikum nẹ́tíwọ̀kì naam afáwa Dhikrullahi Abdul Awwal mo dúpọ́ lọ́dọ̀ yín o salatu rabbi wa salamuhu alayka dama alilu.